tèmi sẹ́, àwọn tèmi mọ̀ mi. Ọmọ fẹ́ràn mi, àwọn tèmi mọ̀ mi. Ó ṣiṣẹ́ kúrò nílẹ̀, ó ṣiṣẹ́ kúrò nílẹ̀, àwọn tèmi mọ̀ mi. Ọmọ ṣọlá ṣọ́ọ̀bù wọlé, àwọn tèmi mọ̀ mi. King of boys, king of boys. Ọ̀yá àwọn tèmi sẹ́, àwọn tèmi mọ̀ mi. Ọmọ ṣọlá ṣọ́ọ̀bù wọlé, ọmọ fẹ́ràn mi spiritual. Ó ṣiṣẹ́ kúrò nílẹ̀. Ọmọ wo mi ọjí fọ́yẹ̀, ẹ̀yin ò fẹ́ràn mi, sọmọ kó ṣe ṣekú dẹ̀nu, ó ṣe ṣekú dẹ̀nu dẹ̀nu. Bóyá wo mi pẹ́lẹ̀ tí bá ní ìṣùjẹ́ fọ̀ mi, àjẹ́ fọ̀ mi, ìṣùjẹ́ fọ̀ mi, ìṣùjẹ́ fọ̀ mi, ìṣùjẹ́ fọ̀ mi, tó bá kọ́ fà mi, ìṣùjẹ́ fọ̀ mi, ìṣùjẹ́ fọ̀ mi, ìṣùjẹ́ fọ̀ mi, tó bá kọ́ fà mi, money náà waiting.
Shola. She's the king of boys. Shola. King of boys. Kawasoke. Mama Shola. Mama wa Shola. Shoma Wale. Shola. She's the king of boys. I'm gonna go President General. Oh, Gala. Everybody, Kawasoke. Kawasoke. President General. President. Oh, yeah, Kawasoke. Are you ready to show them your speed and composure? Your speed and composure. You know that? Are you ready? So 1, 2, get this way. Show me your speed. Show me your composure. 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 Phonetic, what is authentic? So phonetic, something authentic. Authentic. We were authentic. Have you seen the fine boy today? Baby face, forever young, and I'll be Gen Z. Them need to fight.
You did for me. You did for me. You start for me. Cover me. You did for me. You start for me. You did for me. Cover me. Ọjà sọ pé ọmọ Yorùbá bí bí. Bí òkè ṣe ìbò. Ọmọ ti rí mi. Pásá ìbò. Ọmọ Yorùbá bí bí. Bí òkè ṣe ìbò. Ọmọ Yorùbá bí bí. Bí òkè ṣe ìbò. Pásá ìbò. Pásá ìbò. Pásá ìbò. Pásá ìbò. Pásá ìbò. Ó dàbí ìrẹsẹ̀, ìtẹ̀lẹ̀ tó sàn bí ìrẹsẹ̀, ẹ bá mi kẹ̀kẹ́ bí sí. Ó ṣojú ìran, ẹ máa wòran. Ó ṣojú ìran, ẹ bá mi kẹ̀kẹ́ bí sí. Ẹbí sí ìtọ́mi lẹ́tìtì, ẹbí sí ìtọ́mi lẹ́tìtì, ẹbí sí ìtọ́mi lẹ́tìtì, omi lẹ́tìtì, omi lẹ́tìtì. Ó ṣojú ìran, èèbò, omi lẹ́tìtì, ọwọ́ ti tẹ̀lẹ̀.